agbára tó ń tẹ̀ wá síwájú. Ògo yẹ ilé rẹ̀. Àbíyèsí Olódùmarè ọba tó lọ́kànrin kése. Bàbá Olúwa mi mo wá kọ sára. Mo kọ sára síṣẹ́ ìyanu rẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀. Ǹlẹ́ Olúwa mi, ọba tá a bí tẹ́nìkan ò fi jẹ. Jòjòlú ọba táwọn amòye ń wárí fún. Àgbàlagbà ọba tó ní ẹ jẹ́ kọ́mọdé wá sọ́dọ̀ mi. Ọba tá a bí látọwọ́ ẹ̀mí mímọ́. Màríà mímọ́ ló tukọ̀ rẹ̀ wálé ayé. Gbogbo ògo rẹ̀ ń ló bọ̀lẹ̀ lápá kan torí ká lè ní ìyè ká lè ní ìdẹ̀ra ni. Ọ̀págun ìfẹ́ ni ọ́ bàbá ńlá kú bàbá àmì. Olùtú ìdè já ìdè ṣẹ́ ìdè fọ́ ìdè tútútú. Ọba wí máa yẹ̀hùn àsọ̀rọ̀ má ta ṣe. Ìbà rẹ̀ mo wájú lónìí o. Mo ní tó tó ọlá rẹ̀ ọba mi gbòmẹ̀kùn oòrùn. Ẹni ò mọba nífọ̀ọ́bá ṣeré o. Omi dákẹ́wì èmi ò jẹ́ fi ọ́ ṣeré. Ló jẹ́ máa súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je gbogbo arọ́ba fi ń lọ bá ń pa. Àìmọ̀ pé ta ni ò jẹ́ ọba mi jẹ́jẹ́ wí àtẹ̀gbò lọ. Ará ẹ pè lórúkọ tí ń jẹ́ o. Ènìyàn bá ń kì í lórí kì í o. Ọba mi òkìkí ọ̀kàkà ọ̀kàkà òkìkí tí kọmọ rẹ̀ lẹ́yìn kìkìkì. Àkìkì tá yìnyín tán àpèpè tán olórúkọ ẹgbàágbèje. Òun ni wonderful. Counselor, Everlasting Father, Prince of Peace, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò ìdílé Jésè ni, Olúwa àwọn olúwa, ọba àwọn ọba, ọ̀págun ìfẹ́, ọkùnrin ogun, erin lákàtà bú ẹlẹ́yinjú iná, iná jojo, ẹ̀rù jojo, aṣòro kọlù bí ògiri gbígbẹ, asán bí àrá jàbíjì, abiyamọ lọ́jọ́ ìjà, abiyamọ lọ́jọ́ ìṣòro, ọba wà, ọba wò, ọba wàwà wówó paríparí ọlá ìbẹ̀rẹ̀ àti òpin ọba tàná mo ní àtònímọ̀ọ́lá mojúbà rẹ lónìí o ọba sáyé rọ bí agogo. Ayọ̀ tó kún inú wa, ẹ̀rín tó gba ẹnu wa kan, agbára tó ń tẹ̀ wá síwájú. Ògo yẹ ilé